Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Olori wípé aláyé assurance mi wípé ẹwà mi orí àdàbà kọ́mọ yẹ́kù ẹ̀dìdẹ́ kẹ́gbẹ́ Jésù ká pẹ̀lú mi ọmọ ẹlẹ́sìn mẹ́rìnlélógún yìí ọ̀jẹ̀ ní kòtò òtútù yéé máa rí màkúkú èsì ọlọ́jọ́ yéé máa rí màkúkú èsì kímọ́yèlú ẹ wá gbé Olúwa ga pẹ̀lú ìjọ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú. Kábíyèsí ni mo fẹ̀yìn aláàrọ̀ ni ẹ káàbọ̀ fá. Kábíyèsí láwọn kì í fa. Ó máa lè ní òun lọ ní kàmọ́ọ̀nù ọ̀rẹ́ ní olú. Ó bàdé Sókótó. Ṣé wọ́n ti wà pàfà? Ẹjọ́ ọlọ́pàá wa ta kẹ́ onílé nínú ààfin. Bàbá ní ká dìde lórí àga tó wà bẹ́ẹ̀ fáwọn àlejò. Àga bíi tí wọ́n ti máa yọ wọ́n ní ká dìde bẹ́ẹ̀ fáwọn àlejò. Gbogbo àwọn ta kẹ́ onílé. Ẹbí ò mọ́ fa àwọn onímọ̀ mọ̀ gbogbo wọn Aláṣọ fa. ńlá bẹ́ẹ̀ Wọ́n lè ní mẹ́tọ́ tírèdì Ìlọrin gbogbo wọn fa. Àtẹ̀mí náà, àwọn náà wọ́n tírèdì mi náà fa. ọ̀rọ̀ ẹ̀dọ̀ rẹ̀ ní olú. Mo ní gift ní mo dìbò ẹ̀ sọ fún mi pé máa kó tó ìfà. Ọ̀gá kó wọ́n bẹ̀rẹ̀ Bàbá ní kí ẹjọ́ pé bàbá ta di ara lé wọn ní ká dìde bí bẹ̀yẹn fáwọn àlejò. Bàbá ní ká kí lórúkọ bàbá wa kábíyèsí Ọlọ́fin Àdìmúlà lórúkọ gbogbo Ifẹ̀ pátápátá a kí gbogbo ẹ̀yin àná wa ẹ káàbọ̀ sí ààfin Ọọ̀ni. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.